olórí ọmọ ogun Nàìjíríà ṣàlàyé ibi tí iṣẹ́ dé dúró lórí ìgbìyànjú láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ o. Olórí ọmọ ogun ilẹ̀ Nàìjíríà ọ̀gágun Wahidi Shuaibu ti sọ pé iṣẹ́ sì ń lọ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀gágun Shuaibu sọ̀rọ̀ yìí fáwọn akọ̀ròyìn lópin ọ̀sẹ̀ tó kọjá nínú Port Harcourt níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn ọmọ ogun ti ọdún 2026 o. Lọ́jọ́ 15 oṣù karùn-ún láwọn jàǹdùkú agbébọn ya wọ ilé ẹ̀kọ́ girama tó wà ní Èsìẹ̀lẹ̀ àti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Yàwótà níjọba ìbílẹ̀ Oríire níbi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó lé lógójì lọ. Olórí ọmọ ogun orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà sọ pé iléeṣẹ́ ọmọ ogun sì ń tẹ̀síwájú akitiyan rẹ̀ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Bó sì fi ń dá yín lójú pé a ti ń ṣe àṣeyọrí o nínú gbìyànjú wa láti dóòlà àwọn táwọn agbébọn jí gbé. Ọ̀gágun Shuaibu ní òun gbàgbọ́ wípé gbogbo àwọn tí wọ́n jí gbé yìí ni wọn yóò padà sílé láyọ̀ àti àlàáfíà o tí wọ́n sì darapọ̀ máwọn ẹbí wọn. Olórí ọmọ ogun sọ pé iléeṣẹ́ ogun sì ń ṣiṣẹ́ takuntakun káàkiri gbogbo ẹkùn orílẹ̀-èdè Nàìjíríà láti wá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ o. Ọ̀gbẹ́ni Shuaibu ní iléeṣẹ́ ọmọ ogun ti ṣe àṣeyọrí ńlá nípasẹ̀ ikọ̀ Operation Adenkai tó ń gbé ìjà kojú àwọn jàǹdùkú agbébọn àti àwọn agbésùnmọ̀mí o. Ó ní láìpẹ́ yìí ní ọwọ́ iléeṣẹ́ ológun tẹ ògbóǹtarìgì adarí agbésùnmọ̀mí Abu Bilal Al-Menoki pẹ̀lú àjọṣepọ̀ àwọn ọmọ ogun Amẹ́ríkà. Shuaibu ní kò dín ní agbésùnmọ̀mí 1872 táwọn ọmọ ogun ti mú balẹ̀ nígbà tí ọ̀pọ̀ nínú wọn ti jọ̀wọ́ ara wọn pé àwọn ò ṣe iṣẹ́ ìgbésùnmọ̀mí mọ́ o. Ọ̀gágun Shuaibu ní àṣeyọrí iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ti jẹ́ kí ọ̀pọ̀ èèyàn tí wọ́n ti sá kúrò ní ibùgbé wọn tẹ́lẹ̀ torí àwọn agbésùnmọ̀mí padà sí ibùgbé wọn báyìí o. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àlàáfíà ti jọba ní gbogbo àwọn ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá yàtọ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan táwọn agbébọn ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé lọ. Ó ní iléeṣẹ́ ológun yóò túbọ̀ gba ọmọ ogun 28,000 sáwọn ibùdó ológun tó wà ní Òṣogbo, Zaria àti Àmásírì Ẹ̀dá nípínlẹ̀ Ebonyi. Láìpẹ́ yìí ni mo pàṣẹ pé kí iléeṣẹ́ ológun gba àwọn ọ̀dọ́ 28,000 ṣiṣẹ́ ológun o láti ṣèrànwọ́ lórí ìpèsè ààbò tó péye káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí kò dín ní 6,000 tó ti kẹ́kọ̀ọ́ jáde ní ibùdó ológun tó wà ní Zaria nígbà tí 5,000 sì ti ṣetán ní Òṣogbo. 3,000 ọmọ ogun yóò tún ṣetán láti darapọ̀ mọ́ wọn ní iléeṣẹ́ ológun ní ibùdó ọmọ ogun tó wà ní Àmásírì Ẹ̀dá tó wà nípínlẹ̀ Ebonyi. Ọ̀gágun Shuaibu ló ṣàlàyé bẹ́ẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwísí o. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.